Mo kí gbogbo ọmọ Yorùbá nílé lóko ẹ̀ ǹlẹ́ ń bẹ̀ un. Lórí òye Yorùbá lónìí, lórí aṣọ wíwọ̀ nílẹ̀ Yorùbá náà láti máa yànnàná ẹ̀. Lónìí ohun tí a mú wá ni aṣọ ìgbàlódé kan tí àwọn èèyàn ń pè ní rich aunty. Ṣé wá rí i pé kò yọ ọmọ Yorùbá lẹ̀ o, gbogbo apátápátá ní rich aunty, àǹtí olówó ní jẹ́ bẹ́ẹ̀. Ẹ wá máa wò wọ́n lọ́lọ́kan òjọ̀ kan. Àwọn rich aunty styles tó gbámúṣé, tẹ́ lè wọ̀ lọ ilé ìjọsìn, ẹ lè wọ̀ lọ agbo party, tẹ́ lè wọ̀ lọ fún oríṣiríṣi àpèjẹ, bóyá bí èèyàn bá ń ṣe ọjọ́ ìbí àbí èèyàn ń ṣílé, ṣe ti rí, ẹ máa wò lọ lọ́lọ́kan òjọ̀ kan, lọ́lọ́kan òjọ̀ kan. Ara oríṣiríṣi la lè fi wọ́n dá, oríṣiríṣi aṣọ la sì lè fi rán. Apá kìíní gan rè, èyí tá à mú bọ̀ lẹ́yìn eléyìí yóò tún ní kìmí inú dáadáa. Ẹ máa wò lọ́lọ́kan òjọ̀ kan, ṣe rí, bóun yẹn fi mikado rán, bóun yẹn fi duchess rán, bóun yẹn fi ọ̀gáǹdì rán, bóun yẹn fi organza rán, bóun yẹn faṣọ òkè rán. Ṣe rí i pé wọ́n gbámúṣé. Bẹ́ẹ̀ bá wá ń bá wa lọ báyìí tẹ́ ń wò lọ́lọ́kan òjọ̀ kan, ẹ má gbàgbé kẹ́ ẹ darapọ̀ mọ́ wa. Ẹ bá wa pín fọ́nrán kí gbogbo ọmọ Yorùbá lè mọ̀ pé Yorùbá gan, àwa gan òkèrè kú mọ̀ páwa la làṣà. Àwọn ẹni tó bá ti bọ́ sí oge ṣíṣe lórí aṣọ, àwa là ń lànà fáwọn tó kù. Yes, we set the pace. Ẹ jẹ́ wa máa wò níkan òjọ̀ kan báyìí. Kẹ́ ẹ darapọ̀ mọ́ wa, ẹ bá wa like channel wa, ẹ bá wa subscribe sí, ẹ bá wa like fọ́nrán yìí, ẹ bá wa pín káàkiri. So that a lè máa wú àwa náà lórí láti máa mú àṣà Yorùbá wá lọ́lọ́kan òjọ̀ kan lórí taṣọ wíwọ̀ lẹ́nìí. Ẹ̀yin náà ẹ máa bá wa kálọ ní kọ̀ọ̀kan. Ẹ máa wò ní pẹrẹu, ẹ jẹ́ n fi yín lẹ̀ kẹ́ máa wò ní kọ̀ọ̀kan lọ. Lérò pé ẹ ń gbádùn rẹ̀ lọ́lọ́kan òjọ̀ kan. Mo sì ní ìgbàgbọ́ pé ẹ ti mú style kan àbí mi tẹ́yin náà fẹ́ rán, tẹ́ fẹ́ wọ̀ lọ sí party tẹ́ fẹ́ lọ yẹn, party ìṣílẹ̀ àwọn ìyá Tóbi àti ti birthday ọjọ́ ìbí mọ́mì Àlàbá. Gbogbo ẹ náà ní kẹ́ ẹ wọ̀ lọ. Ṣe rí i pé ó lọ déédéé bá wọn. Tó, ẹ wá darapọ̀ mọ́ wa, ẹ bá subscribe sí channel wa, ká lè jọ gbé àṣà, èdè àti ìṣe Yorùbá, ká lè jọ gbé lárugẹ. Ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́, orúkọ Yorùbá ò ní bàjẹ́. Ẹ ṣé lọ́lọ́kan òjọ̀ kan. Agbóríyìn fún gbogbo àwọn tí wọ́n wọ aṣọ yìí, gbogbo àwọn tí wọ́n rán aṣọ yìí, gbogbo àwọn tí wọ́n yàwòrán yìí àti gbogbo àwọn aṣaralóge amúnidára, gbogbo àwọn tí wọ́n ní í ṣe pẹ̀lú àwọn àwòrán yàtọ̀ àwọn tó ti gbé sórí ayélujára káwa tó gbé ń bẹ̀. Àyìn gbogbo wọn, agbóríyìn fún gbogbo wọn, wọ́n ṣe é. Kò ní jù báyìí lọ lórí òye Yorùbá lónìí ní abala ti aṣọ wíwọ̀. Nítorí náà, ẹ má gbàgbé kẹ́ ẹ darapọ̀ mọ́ wa, ká jọ ṣe é. Kẹ́ ẹ sì wo àwọn fọ́nrán wa tó kù náà lórí àwọn àṣà, ìṣe, èdè àti ìgbélárugẹ Yorùbá. Tó, kò ní jù báyìí lọ. Wọ́n máa wí pé ire báyìí lójú owó rí, ire lójú gbogbo wa máa rí. Adéronkẹ́ ọmọba ló ń wí pé ó dìgbà kan náà.